ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún adájọ́ tó tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀ a máa plẹ̀ fún yín ẹ wo tí bá sọ pé náà jó lórí omi ẹ̀ sọ pé kí lọ pé rẹwà ẹ wo ẹni ló máa jáde tán tó tó ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí tẹ́gbẹ́tẹ́ tó bá gbọ́ lè máa ṣe mẹ́wàá ń lọ lábẹ́ ọ̀run ẹ wo egungun máa wo lẹ́sìn rí egungun sì ń bọ́ lẹ́yìn tó bá kígbà kọ́kọ́ rẹ tẹ̀ da ọ̀pọ̀ kọ́ni ẹ bá subscribe kẹ́ like comment kẹ́ share ní material fani content nígbàkúgbà lórí èkó ìtọ́ba fi létà níwà ṣùgbọ́n ìmọ̀ àti òye kẹ́mi sọ pé fídíò wọn alẹ́ ìta máa play fún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wà fídíò náà rèé ẹ̀ka sójú abẹ́ kó. lálọ́ là ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ọmọdé yẹn mọ́ tún máa gbórí wọ ìlú Ẹ̀gbá Ogun State Ìjẹ̀bú Òde gbogbo yegwa Ogun State General fún ètò fún ààbò ilẹ̀ Yorùbá tá à ń bá kiri tọ́lọ́run ọba mi Òdùmarè dẹ̀ máa gbà fún wa àwa náà ti rí n tó lọ pé n tó lọ yìí ó kọjá ní tènìyàn ń bojú wò pé ó kọjá ní tí àkàn mú ní èrè fèé wọ́n ní ẹni tí mo gúnjú ògùn ní pabì nírè àbí bẹ́ẹ̀ kọ́ ní ará Ògùnṣẹ́ tí múra lẹ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjíire àìgbẹ́dọ̀ má ṣe wá ní àìgbẹ́dọ̀ má ṣe gbogbo ọmọ Yorùbá ni láti múra sílẹ̀ láti pàdé Ìgbòho kátújọ kó ọ̀wọ́ bí a ṣe ṣe lọ́yọ̀ọ́ kí tí Ògùn kó tún ju ti Ọ̀yọ́ lọ láti lọ máa fẹjọ́ àwọn ìkàsọ àwọn ọba wa àwọn bàbá wa àwọn bàbá tó ti gbọ́ igbe àwọn ọmọ wọn àwọn bàbá tí ò fẹ́ kí ìran Yorùbá ó kú mọ́ tẹ́mọ̀ pé ètò ààbò mẹ́hẹ ní ilẹ̀ Yorùbá tẹ́dẹ̀ mọ̀ pé ẹni tó mọ̀nà là ń jẹ́ ó ṣáájú ọ̀nà ẹni tí mojú Ògún wọ́n lò ní pabìnírè gbàbí gbogbo wa láti mọ̀ tí n bá ní mo lè ṣe èmi ni mo lè ṣe wọ́n á bi mí léèrè pé ṣé mo ti ṣe rí èmi ni mo lè rìn wọ́n á bi mí léèrè pé ṣé mo ti rìn rí Ìgbòho ti ṣe rí abẹ́ ti gbàgbé Ìgàngán ni abẹ́ ti gbàgbé Ìbàràpá ṣé ẹ ti gbàgbé Èkìtì abẹ́ ti gbàgbé Ọ̀yọ́ ṣé ẹ ti gbàgbé Ògùn ni inú mi dẹ̀ dùn pé gómìnà Abíọ́dún Dípò Abíọ́dún ló ìwà ń bẹ̀ Dàpọ̀ Abíọ́dún sọ́rí Ìgbòho ti ṣe rí ó yàtọ̀ sáwọn tó ń fẹnu ṣe Ìgbòho ti ṣe rí because the love of the Yorùbá is the heart ni mo fi rọ ẹ̀yin ọmọ Ogun State àwa lè má lórí ọ̀fẹ́ àti wá torí kíní torí tó wò bá sílé kẹ́nikẹ́ni ó má ṣe kíní kó má dábàá ṣùgbọ́n mo jẹ́rìí ẹ̀yin ọmọ Ogun lóde kárí last ẹ̀yin ti Jẹ̀bú ẹ̀yin tẹ̀gbárímọ́ ní Ṣàbí ẹ̀yin tí gbogbo yé wa gbogbo Ẹ̀gbádò ọmọ yín Sunday Igboho ń bọ̀ gùdẹ̀ yóò balẹ̀ gùdẹ̀ sí Ogun State ní ọjọ́ ọ̀la Igboho máa gún wà sí ọ̀dọ̀ bàbá wa ní ọjọ́ ọ̀la Igboho tún máa wọ̀lú we want to discuss about our security. Gbogbo wa láti mọ̀ pé Nàìjíríà kò lè defend wa gbogbo wa láti mọ̀ pé Nàìjíríà ò lè dáàbò bò wá gbogbo wa láti mọ̀ pé the security of Nigeria wọn ò lẹ́mí ẹ̀ ṣàrí amọ́ta táwọn ará bíbá ẹ̀ kó síta kẹ́ ẹ lè mọ̀ pé kò yẹ kí n ló Yorùbá ká sùn tẹ́tẹ́rẹ́ ká máa wòran àkókò rẹ̀ fún ìran Yorùbá láti jáde ohun tí mò ń sọ náà ni wípé ọmọ Adéyẹmọ ń bọ̀ ní Ogun State ní ọ̀la ọmọ Adéyẹmọ kàkà kí Olódùmarè ẹni ọ̀tá ń tì sí kòtò tí ń tira rẹ̀ síta ẹni ọ̀tá ń tì wọgbó tọmọ ọlọ́mọ ń tira rẹ̀ sójú ọ̀nà ẹni èèyàn ń bùkún tọ́lọ́run ọba mi ń bùkún
Ìgbòho ló ń jẹ́ bẹ́ẹ̀, no doubt about it. Ẹni Ọlọ́run ọba mi dá tó ṣòro fọwọ́ ta láyà, Ìgbòho náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ Adéyẹmọ ni, ó máa balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Ògùn lọ́la. Ẹ rí ọmọ Adéyẹmọ wò bí ìran ní ìpínlẹ̀ Ògùn lọ́la fún ọ̀rọ̀ ìlú ilẹ̀ Yorùbá, fún ààbò wa, bí àwọn ọba wa ó ṣe tì wá lẹ́yìn tí wọn ò ní tì wá lójú. And we want to use that opportunity to have for the freedom of Sunday Igboho Oòṣà. Kí àwọn bàbá wa bá wa bẹ̀, kán bá wa béèrè lọ́wọ́ àwọn ìjọba Nàìjíríà pé ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ that make them declare him wanted, seize all the property and fold the account. Pé Buhari, torí pé Buhari jẹ́ Fúlàní, Sunday Igboho dẹ̀ fún lórí ọ̀fẹ́ láti máa pa ìran Yorùbá bí ẹni pẹran, torí pé Sunday Igboho ṣẹ́pẹ́nà kọ̀ọ̀dí wọn. Sunday Igboho dúró gẹ́gẹ́ bí igi wọ́rọ́kọ́lọ́ lójú ọ̀nà wọn tó dà wọ́n lágbónú ní Fúlàní fi declare Sunday Igboho wanted. Ṣùgbọ́n lóde òní, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé ìkan gbòógì nínú àwọn bàbá wa tá lè pè ní aṣíwájú ilẹ̀ Yorùbá lénìí ló wà ní ipò ààrẹ àwọn Nàìjíríà. Ká bá wa bẹ̀ bàbá, ṣé inú wọn dùn tàbí ká bá wa bi wọ́n léèrè ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀, àbí inú bàbá Bọ́lá Ahmed Tinubu dùn sí bí Fúlàní ṣe ń pa wá bẹ́ẹ̀ nípẹran. Amọ̀tàkì la tún rí o, wọ́n ti tún kó amọ̀tàkì síta, wọ́n ti tún kó amọ̀tàkì sí ìta. Ká tètè dìde bàbá mi ọmọ, ìyá mi ọmọ Olódùmarè adárabu yín ojú òní tìyín. Ká tètè kó amọ̀tàkì síta, wọ́n ti kó amọ̀tàkì síta torí ìta ni, torí Yorùbá. Ara ń ta torí ẹ̀ ń lọ. We want to ask for the freedom of Sunday Igboho Oòṣà. Pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ dìtàn. Under the government of Baba Bola Ahmed Tinubu, over 18,000 Yorùbás làwọn ará bíbá ẹ ti pa. Èrèdí tí Ìgbòho fi tún fẹ́ balẹ̀ gùdẹ̀. Ní Ẹ̀gbá mọ ní ìṣà, Ẹ̀gbá mọ ní ìṣàbí. Sí ìpínlẹ̀ Ògùn, gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Alárẹ̀, ẹ̀yin ọmọ Yewa òkè kílẹ̀ tí pé Yewa Ẹ̀gbádò, ẹjá kájọ túyàyà síta lọ́la kẹ́ pàdé Sunday Igboho kán lè mọ̀ pé lóòótọ́ lódodo ìran Yorùbá ò fẹ́ kúkú ẹlẹ́yàmá. Àwa mọ̀ lè má lórí ọ̀fẹ́ àti wá bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ṣíṣe ò tí ì tán, a ṣe bẹ̀rẹ̀ ni. Wọ́n ní bá ò bá kú a ó jẹran tó jẹrin lọ. Ṣùgbọ́n àwọn ènìyàn wa yóò pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. I want every one of us to be there. Kán lè mọ̀ pé Yorùbá tòde òní, and it will mean business. Sunday Igboho ń bọ̀. Ẹ̀yin ará Ìjẹ̀bú, Sunday Igboho ń bẹ̀. Ẹ̀yin ará Rẹ́mọ, Sunday Igboho ń bọ̀. Ẹ̀yin Ẹ̀gbá, Sunday Igboho ń bọ̀. Ẹ̀yin Ẹ̀gbádò, Sunday Igboho ń bọ̀. Àwọn olótúwà tó tún wà ní Ogun State, Sunday Igboho ń bọ̀. Lọ́kùnrin lóbìnrin, Sunday Igboho ń bọ̀. Ó ti wá di competition o. Ẹ má jẹ́ kí àwọn ará Ọ̀yọ́ ó là yín mọ́lẹ̀ o, torí àwa Èkìtì a máa la everybody mọ́lẹ̀. We want to repeat jẹ́ kánmọ́ rally again ni o. Lóòótọ́ rally kọ́ la fẹ́ ṣe o, ṣùgbọ́n ẹ máa gbọ́ wìrìwìrì
ẹ máa rí wìrìwìrì, ẹ máa gbọ́ gúdúgbé ọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ ṣe kí ọ̀tá lè mọ̀ pé lóòótọ́ lódodo àwa Yorùbá tòde òní we are ready to koyas. Òyìnbó yẹn ti tó ń bọ̀. We are ready to koyas. Ẹ̀yin ọ̀dọ́ kọ̀yà ẹ̀já pàdé mbẹ̀. Eré la wá ṣe àbátìjà wá eré eléyìí tá a ṣe lọ́yọ̀ọ́ kò sí jà. A kàn fẹ́ fẹ́ ìwénú wa hàn ká dẹ̀ rojọ́ àwọn ìkà ènìyàn fún àwọn bàbá wa. Ká sọ fún àwọn bàbá wa pé èyí tó pa lára Yorùbá ó tó gẹ́. Ká sọ fún àwọn bàbá wa a fẹ́ padà sí oko tí ìjọba ò bá lè fún wa ní iṣẹ́, a fẹ́ fúnra wa ní iṣẹ́, a fẹ́ padà sí oko ká lọ máa ṣiṣẹ́ àgbẹ̀ wa jẹ́jẹ́ pẹ̀lú ìrọ̀rùn. Iṣẹ́ àgbẹ̀ ṣáà ní iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ àjálè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá wọ́n ní kò pé. Oko tá a dẹ̀ ti fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ Ọlọ́run fi lẹ̀ tó dọ́ṣọ̀ tó lọ́ra ó fi jíìkì wa. Àwọn ará bíbá ti lúgọ wọ́n ti lúgọ sínú igbódè wa. Wọ́n ti lúgọ sínú igbódè wa. And the Nigeria government has already protected them. Gẹ́gẹ́ bí Abdullahi Adamu, the former governor of Nasarawa and current senator in Nigeria government, tó sọ wípé Nigeria government must protect herdsmen. Wọ́n dẹ̀ ti ń protect wọn lọ́wọ́, but a fẹ́ rojú àwọn ìkà fún àwọn bàbá wa. We need their support, and we want to defend ourselves. We want to secure ourselves. A fẹ́ sọ fún àwọn bàbá wa kán bá wa gbárùkù ti Sunday Igboho. Òun ló lè ṣe é. Òun ò wọṣọ funfun káàkiri nígbà tá ń pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ ní pẹ́rán. Òun ò wọṣọ funfun káàkiri nígbà tí ìran Yorùbá wà nínú ìdààmú Fúlàní. Òun ò wọṣọ funfun káàkiri nígbà tí Fúlàní ń pa wá bí ìgbà tí ènìyàn bá ń gé màálù tó ń pa námọ̀. Sunday Igboho ló lè ṣe o. Kò béèrè owó lọ́wọ́ wa, òun ò sọ pé òun fẹ́ gba 20 billion. Torí ẹni fẹ́ gba 20 billion lọ́wọ́ ọmọ Yorùbá ti mọ̀ pé ọdún mẹ́wàá yìí ni a ṣe wá 20 billion àti rí. Sunday Igboho did not have any kobo for her. Ìgbà tí ojú ń pọ̀ ìran Yorùbá tí Fúlàní tó ń yọ kíní abẹ́ wọn sí àwọn ìyá wa lọ́nà odò òkú ní ọ̀nà oko. Sunday Igboho wọṣọ funfun káàkiri o, kó máa gbọ́pa wèrè káàkiri. He lower himself to our level and say no. Sunday Igboho nìkan lẹni tí Fúlàní gbọ́ tó ní tó bá ti gbórúkọ yẹ àyà àfòun òtútù àmú àyà wọn àgbọn pẹpẹpẹpẹpẹpẹpẹpẹ. Ká sọ fún àwọn kábíyèsí wa. I recommend, ṣé mo gbà aṣọ òyìnbó yẹ correct, we recommend Sunday Igboho to you. Sunday Igboho tó ní sàábé tó pọ̀ gidi. Sunday Igboho tí àánú mẹ̀kúnnù ń ṣàn bí omi ojúlójú rẹ̀. Sunday Igboho tó jẹ́ pé lójoojúmọ́ ló rò nípa ti Yorùbá. Pé we recommend that work to Sunday Igboho to flush all these bad people out of our land, out of our forest. Lára ń tá a fẹ́ wá sọ ní ọ̀la ní Ogun State nìyẹn. Ẹ má bínú pé mi ò lè wá, mo ti ṣàlàyé. Ó yé Ọlọ́run, gbogbo ló yé Ọlọ́run. Alẹ́ ká lè wá. Bó lè ògùn ìdí mo dẹ̀ ti ń fi ilé ẹ̀, ó mà dùn mí o. Ṣùgbọ́n ẹja pàdé ẹ̀. Ẹ̀yin ará Ẹ̀gbá, gbogbo Ẹ̀gbádò, ẹ̀túyàyà síta. Tó bá jẹ́ pé lóòótọ́ la àfẹ́ kúkú ẹlẹ́yà mọ́. Ẹ̀túyàyà síta. Tó bá jẹ́ pé lóòótọ́ lélẹ́ ta jìyà lọ́wọ́ àwọn Fúlàní ó tó. Ẹ̀túyàyà síta. You must túyàyà and túyàyà síta lọ́jọ́ ọ̀la. Ẹ̀yin Ìjẹ̀bú mọ́lárẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ sẹ́yìn ìran Yorùbá kọ̀, ìran Ìjẹ̀bú kọ̀
láti fojú sunkún ọmọ wọn mọ́ lọ́wọ́ Fúlàní ẹjẹ́ àtúnyáyá síta lọ́la kájọ sọ wípé lóòótọ́ àti lódodo we are Sunday Igboho back and we want to deliver the Yoruba in the hand of the Fulani. ẹ̀yin ẹ̀gbádùn nǹkan ẹ̀yin Yewa ẹ̀yin ẹ̀gbádùn ẹ̀yin Yewa ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o ẹ̀yin Tẹ̀gbá ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o ẹ̀yin Tìlárò ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o. ẹ já pàdé Sunday Igboho lọ́la ó ń bọ̀ ní Ogun State ẹ jẹ́ kájọ parapọ̀ kájọ ṣe ká tún da gúgúrú sí àwọn ọ̀tá wa lẹ́nu kan máa run káàkiri ẹ mọ̀ pé tó bá tún rí Sunday Igboho lọ́la another topic ní ọ̀tún wà ó lọ sọ́dọ̀ ọba Ẹ̀gbá o kò lọ sọ́dọ̀ ọba Ọọ̀ni of Ifẹ̀ àwọn ọba oníkiri kan àwọn ọba torí pé ìrònú Sunday Igboho ní ọ̀pọ̀ tá ẹ̀ ìrònú Sunday Igboho ló máa pa àwọn ọ̀ṣẹ́bí ìyá mi ọmọ Òdùmarè á dára fún yín Olódùmarè á máa wà pẹ̀lú yín ìrònú Sunday Igboho ní ọ̀pọ̀ tá ẹ̀ wọ́n máa kéékù ni o dego kekus wọ́n máa kéékù ni the enemy of Sunday Igboho they will kekus ṣé bàbá Wọlé Ṣóyínká wà lára àní ibo lọmọdé ti ní tálẹ̀tì ẹ̀bùn tó ń jù lálẹ́ yìí ìlara ló sọ wọ́n dé ní irú ẹ̀yìn Sunday Igboho fojú kọmọ náà ìṣẹ́ ní ọba kankan adówájú ọba àná fẹ́lẹ́fẹ́lẹ́ awájẹ́ kọ́mọ Yorùbá orí ti kọ́ṣọ́ wa kìí ṣe ẹni tó máa náwó sáwọn ọba kìí ṣe ẹni tó máa sọ wípé oyè tó ń jẹ ju oyè ọba bòmíì lọ oyè ṣíọ kẹlẹbẹ pẹ ó ń bọ̀ ní Ogun State lọ́la ni mo fi ń kọni pé ẹ̀yin Ògùn ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Ìgbòho ẹ kú ìmúra sílẹ̀ o fún dídé Májàsọ́lá lọ́jọ́ ọ̀la o ẹ kú ìmúra sílẹ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú fún dídé Ìgbòho ẹ̀yin Yewa ẹ kú ìmúra sílẹ̀ ẹ̀gbádò fún dídé Májàsọ́lá ṣé ẹ ti múra o ẹ kú ìmúra sílẹ̀ ẹ̀yin ọmọ Ẹ̀gbá o Lísàbí ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá ó máa tún balẹ̀ lọ́la ẹ̀yin Ògùn mo jẹ́rìí yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń mú orí fífọ́ pa ọ̀tá ẹ jẹ́ ká tún da gúgúrú sí wọn lẹ́nu lọ́jọ́ ọ̀la kó tún máa pé ẹ wèrò lẹ́yìn Sunday Igboho ẹ mo ní tó kọ́kọ́ máa kọ ni ó ń kó wọn lọ sọ́dọ̀ Tinubu ni o ó ń kó wọn lọ sọ́dọ̀ Tinubu ni o ó ń kó wọn lọ sọ́dọ̀ Tinubu ni o tọ́wọ́ wá pààyàn tẹ́ ẹ̀ máa rí wọ́n tó ní máa pa lẹ́ẹ̀kejì wọ́n fẹ́ wọ́n lò àgẹ́sì Tinubu ni o wọ́n lò àgẹ́sì Tinubu ni o wọ́n lò àwọn apọ̀dà àwọn dìdìrìndínlógbó àwọn dàgìnìdọ́rọ́ ẹjá tó dá gúgúrú sí wọn lẹ́nu lọ́jọ́ ọ̀la I know the Ondo the Obama ìyàwó ọmọ Yorùbá tó dé òní ti ṣí ojú wa ti là if you love your origin if you love your tomorrow and if you love Sunday Igboho you must be there kájọ gbárùkù tí ọmọkùnrin yẹn ó torí títí wá sọ ó rẹra rẹ̀ sílẹ̀ kí ìran Yorùbá bá lè ní sinmi lọ́wọ́ àwọn ọ̀tá Sunday Igboho rẹra ẹ̀ sílẹ̀ ó gbéra rẹ̀ sí lẹ́bù irú àwa yìí irú àmà ẹ̀ta ni mí kí ni mo jẹ́
ṣùgbọ́n nítorí pé ó mọ̀ pé Yorùbá tóbi ju òun lọ ó rẹra ẹ̀ sílẹ̀ a máa kọrin kan pé èmi ò ní jẹ́ kí orísun mi ó parun ó rẹra ẹ̀ sílẹ̀ ẹ má pa àwọn ènìyàn mi mọ́ ó rẹra ẹ̀ sílẹ̀ torí Yorùbá àṣà ní ọgbẹ́ ó rẹra ẹ̀ sílẹ̀ torí Yorùbá akóṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ lẹ́sẹ̀ ọmọ Adéyẹmọ rẹra ẹ̀ sílẹ̀ pé I can bear it for my people aṣọ sí ẹ̀wọ̀n torí Yorùbá ó rẹra ẹ̀ sílẹ̀ ọ̀gànjọ́ òru nìkan bíi tòtù wọ́n lọ kógun bá lé wọ́n pààyàn méjì sínú ilé ẹ̀ síbẹ̀síbẹ̀ ó rẹra ẹ̀ sílẹ̀ pé ìran mi gbọ́dọ̀ bọ́kò nínú ìgbèkùn Nàìjíríà. I want Ogun people to show love tomorrow. Àwọn ará Ọ̀yọ́ ṣe bẹbẹ o. Àwọn ará Ọ̀yọ́ ṣe bẹbẹ. And I want Ogun people kan ṣe bẹ̀bẹ̀bẹ̀ ṣe mọ̀ pé bẹbẹ ni mo ní àwọn ará Ọ̀yọ́ ṣe kẹ́yìn wá ṣe bẹ̀bẹ̀bẹ̀ ṣe mọ̀ pé ó ti lé bẹ̀bẹ̀bẹ̀ tẹ́yìn bá ṣe bẹ̀bẹ̀bẹ̀ kí àwa Èkìtì wá ṣe bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ èlé lè ní jẹ́ ẹ máa ríran wò rẹpẹtẹ àbí bẹ́ẹ̀ kọ́. If it's true that we love this man we know he suffer because of us. Ẹ gbàgbé ohun tí àwọn wèrè ń sọ káàkiri àwọn máa sọ torí tó jẹ́ kí ìjọba Nàìjíríà wá bọ̀ sílẹ̀ láti gbà tán ti sọ àbí wọ́n léèrè ẹ sọ síta they can't say it torí pé wọ́n mọ̀ pé òfo nígbẹ̀yìn ọjà pé they have nothing to say against Sunday Igboho. Mo sọ nínú ọ̀rọ̀ mi kan tó bá wà tó bá ti ń bo àṣírí olè tó ń kọ́bá olè kí àwọn tó yẹ ká ti mọ̀ pé ìwọ gan olè ni ẹ́ torí ẹni bá ti ń bo àṣírí olè àṣírí ara ẹ̀ ló ń bò torí ó mọ̀ pé tó ń bá tú àṣírí èèyàn kan wọ́n á tú ti tòun. ẹ sọ títa we want to know ẹ jẹ́ ń yọ́ mi mú ọ̀rọ̀ Sunday Igboho ni a máa ká mi láà. We want to know it but they can't say it out. Tó bẹ́ẹ̀ dẹ́ pé lóòótọ́ àwa Yorùbá tòde òní à ń ṣe afibiṣólóore that I know pé àwa yìí ṣe afibiṣólóore ẹ jẹ́ show love lọ́la kí Sunday Igboho wọ ẹ̀yìn ó dé Ọ̀yọ́ owó ẹ̀yìn ó dẹ́ ní orí kò mọ tó lè sọ mọ́ kò mọ tó lè sọ mọ́ ẹ jẹ́ kó tún wá jẹ́ ìlọ́po lọ́nà mẹ́jọ tóun tó ṣẹlẹ̀ ní Ògùn ní Ọ̀yọ́ kan wá wò pé láì ṣe pé àwọn olóṣèlú ẹ má jẹ́ kí n sọ kí ni kán má ba petition mi àwọn tó ṣe declaration náà ń pè àbí kíní kankan àwọn tó kó wá síbẹ̀ èèyàn promise ní 10,000 èèyàn promise ní 20,000 èèyàn ó ní 50,000 nígbà tí wọ́n rówó yẹ fún wọn nọ́mbà kéyìí síta bẹ́ẹ̀ náà so we did not pay anybody. Àwọn tẹ bá rí ń bẹ̀ lọ́la ìfẹ́ ìran wọn ló jẹ wọ́n lógún tó bá jẹ́ pé lóòótọ́ we love Sunday Igboho ẹ jẹ́ ká fi tún fi population àwọn ènìyàn ṣẹ̀rùbà wọn lógún lọ́la. tọ́lọ́ máa gbé ṣe bó ṣe ṣe dé mo lè jí tí n bá yìí jí láago 6 a máa dé Ogun State ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ń balẹ̀ gùdẹ̀gùdẹ̀ mẹ́ àtẹ̀yìn tẹ́ ẹ̀ sì ń múra lọ́wọ́ ẹ bá mi share program yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin ọmọ ogun I know you no dey carry last tẹ́ ẹ wà lamẹ́ríkà tẹ́ ẹ wà ní Canada tẹ́ ẹ wà ní Europe káàkiri ẹ máa bá wa pe àwọn èèyàn yín lé pé kán pàdé Sunday Igboho ní Abẹ́òkúta ní ọ̀la afẹ́dọ̀dọ̀ bàbá wa alákẹ́tìlẹ̀ Ẹ̀gbá the paramount ruler of Egbaland afẹ́wà rojọ́ àwọn ìkàsẹ́ fún àwọn bàbá yìí pé ìran Yorùbá kọ̀ láti kúkú ẹlẹ́yàmọ́ afẹ́wà rojọ́ àwọn ìkà tí ń fi ọmọ Yorùbá rúbọ àwọn ìkà tí ń pa ọmọ Yorùbá torí pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa àwọn ìkà tó ti fi igbó rìsáàbù wa ṣe ibùgbé
tí wọ́n lé àwọn àgbẹ̀ tí wọn ò jẹ́ kí ìran Yorùbá ó fi ẹ̀dọ̀ lérí òróòró pé bàbá ẹ má wò wọ́n ran eré kí lajá ń bẹ́kùn ń ṣe wọ́n ní kájá ó dúró kẹ́kùn ó dúró káwá fìlú ẹkùn ká fi lé ajá lọ́wọ́ wọ́n ní kò ní í ṣeé ṣe. ṣẹ̀bẹ́yìn bàbá iná lẹ sọ pé kàkà kíkìnì ó ṣọdẹ kó ṣakápò ẹkùn kálukú ayé àṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. èyí tán fi ìyà jẹ wá ó tó gẹ́ èyí tán pa wá bí ẹni pẹran ó tó gẹ́ èyí tán tẹ ìran Yorùbá mọ́lẹ̀ ó tó gẹ́ àárò ajẹ́ káwọn bàbá yẹn mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn bàbá wa ò rójú láyè orí social media pé sáà ṣe ti rí amótàn tí àwọn Boko Haram kó wọlé máa dógún náà èrèkà bóyá wọ́n dẹ̀ ti pín state by state nobody know afẹ́rojọ́ ìkà fún àwọn bàbá yẹn lọ́la ẹni tí ó ṣáájú wa náà ní Sunday Igboho ìyẹn àkọ́kọ́ the second one kábàwá bá bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé inú wọn dùn tí bó ṣe pa ọmọ Yorùbá ni Buhari declare Sunday Igboho wanted and we want bàbá Tinubu to free Sunday Igboho kó jẹ́ kí Sunday Igboho lójú ráàyè láti gba ọmọ Yorùbá kúrò nínú àhámọ́ Fúlàní. Kẹ́ má gbàgbé bàbá Bọ́lá Ahmed Tinubu orí àga tẹ́ ẹ jókòó sí yẹ ní Buhari lu opportunity ẹ̀ tó fi ń rẹ́ ọmọ Yorùbá bí ẹni rẹ́lá tó fi ń rẹ́ ọmọ Yorùbá bí ẹni rẹ́lá orí àga tẹ́ ẹ jókòó sí yẹ ní Buhari lò tó fi ń lùtù Nàìjíríà amórè fún àwọn ọmọ Fúlàní tí AK-47 wá ń rọ̀ bí òjò lọ́dọ̀ wọn náà tó fi pèsè ọmọ Yorùbá agbẹ́dọ̀fọ̀ pèsè èrè ìdí táwa fi sọ wípé ṣẹ́rí tí ẹ bá jáde dáadáa ní Ògùn lọ́la tí ẹ bá pọ̀ dáadáa orí àwọn kábíyèsí kan tó fẹ́ gbàlejò Sunday Igboho orí wọn ò wù pé lóòótọ́ lódodo àwọn ọmọ Yorùbá wọn ń bẹ lẹ́yìn ọmọkùnrin yìí pé ìyàtọ̀ ọmọ Yorùbá ó jẹ ó ti sú wọn pé wọn ò fẹ́ jìyà mọ́ gbọ́dọ̀ yín ni o ẹ promise mi pé máa wá ẹ̀yin Ẹ̀gbá ẹ promise mi pé máa wá ẹ̀yin Ìjẹ̀bú ẹ promise mi ẹ̀yin Rẹ́mọ ẹ̀yin Ẹ̀gbádò ẹ promise mi sẹ́ pé ẹ máa wá gbogbo ẹ̀yin orígun mẹ́rẹ̀ẹ̀rin Ògùn state ẹ má jẹ́ kọ́rọ̀ wa ó dàbí pé à ń torí ọ̀jà àjà ọ̀jà níta ló ń jà lẹ́yìn kùlé oorun Sunday Igboho lọ́mọ tí Fúlàní lè jí gbé o ẹ̀mẹyẹ àwọn àmì tó lọ lé ẹ̀ wọ́n á rí mú o Ọlọ́run ni o Ọlọ́run ló dábẹ́ o torí títí wa ló fi rẹ́ra ẹ̀ lẹ́ o pé ikú òjijì ò gbọ́dọ̀ pa ìran mi mọ́ we must show love tomorrow kájọ túyáyá débẹ̀ kí gbogbo ènìyàn mọ̀ pé lóòótọ́ àti lódodo ọmọkùnrin lérò lẹ́yìn pé Ìgbòho tó lọ́mọ ogun tó ní sàábé ni pé ìran Yorùbá ò fẹ́ jìyà mọ́sẹ̀ èyí tí Fúlàní pa wá ó tó gẹ́ kábẹ̀ sọ fáwọn bàbá wa a fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ àwọn ará bíbá yìí ti gboko tán ó ti gboko lọ́wọ́ wa and Nigeria government must free Sunday Igboho freedom for Chief Sunday Adéyẹmọ Igboho ṣá olóore wa ní mọ́sọ́lẹ̀ẹ̀kan nígbà tó tún pọ́n ìran Yorùbá owó ọmọ kágbádá funfun sọ́run kó máa yan káàkiri àdúgbò pẹ̀lú ọ̀pá àwèrè kan lọ́wọ́ ó dìde tán ni ó dìde ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi ní Ògùn state mo fẹ́ kẹ́jẹ́ ká fi ìjáde ọ̀la ká tún máa fi fa àwọn ọ̀tá lórí kọ́rọ̀ wá ní pé àìmọ̀dí abájọ ló fọ́ wọn lórí ló yí wọn lórí kò lè yé wọn wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni ká má jẹ́ kán mọ̀ dí abájọ ẹ̀túyáyá síta lọ́la ẹ̀túyáyá síta láti fi ẹ̀wúnú wa hàn sí kábíyèsí ni and please èyí tá a ṣe lọ́yọ̀ ẹ rí pé kò sí ìjà èyí tá a ṣe lọ́yọ̀ gbogbo ohun tán ní ká má ṣe lọ́yọ̀ ẹ mọ́ tún ṣe lábẹ́kúta ẹ mọ́ ṣe lóògùn state ẹ mọ̀ pé gbogbo àwọn òfin tán fún wa tá a tẹ̀lé ní Ọ̀yọ́ ó mú wa gba iyì tá a wá gbà ló wá pa àwọn ọ̀tá tó jáde síta tó ń sọ̀rọ̀
mọ̀nàmọ́ná ẹ̀ẹ̀mejì àwọn tó ti jáde níta tó ṣe rẹ́kọ̀dù torí Sunday Igboho ẹjọ́ nira ẹ̀ ẹnìkan tẹ̀ jáde síta oníṣẹ́ olú àsìkò ló yẹ kí Sunday Igboho máa ṣe rálì kó ló fẹ́ ṣe rálì ẹgbẹ́ ṣe rálì lẹ́la fẹ́ ṣe àní kò yé wọn kò dẹ̀ lè yé wọn torí inú wọn ti bú ìlara ọmọ Adéyẹmọ náà ń ṣe ìbá ti jẹ́ èmi wọn à dẹ̀ lè ṣe bí Sunday Igboho if not be Sunday Igboho it cannot be Sunday Igboho kò lè dà bẹ́ẹ̀ ó jìnnà síra wọn ẹ má fi kú wé oorun ẹni tó sùn sí lè jí bẹ́ẹ̀ bá ti gbọ́ tán ní ẹ̀mí jáde lára ẹ̀ ó dinú ilẹ̀ fún ètò ìdígbére ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Ògùn iṣẹ́ máa yá o láti ṣe orú gbogbo àwọn orí ẹni kó yẹ kí gbogbo akọ́ká mọ̀ ẹ̀yin ọmọ Ògùn iṣẹ́ yá o iṣẹ́ yá lọ́la iṣẹ́ yá bẹ̀rẹ̀ ní pálásì bàbá wa kábíyèsí ọba Gbádébọ̀ di Aláké of Ẹ̀gbá land ìjà lọ pàdé Sunday Igboho lọ́dọ̀ wọn a fẹ́ lọ kọ̀yà ni a fẹ́ lọ request ni a fẹ́ bẹ àwọn bàbá wa lọ́wọ́ ẹ̀ ṣèbí wọ́n ní wọn gbọ́ lánàá ni èrè dídá fi jáde síta nìyẹn fẹ́ máa rojú àwọn ìkà fún àwọn bàbá yìí kán lè mọ̀ pé ọba tí ìlú ẹ̀ bá kú ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ tí gbogbo ń rọ̀tọ̀ mí ní máa ń gba yìí o èyí tí ìlú bá ti túmọ̀ lórí kò sí yìí lára ọba náà mọ́ kádẹ̀ sọ fún bàbá wa Aláké Ìtẹ̀gbá pé ìlú ò ní túmọ̀ yín lórí lásìkò títí wọn Abẹ́òkúta ò ní bàjẹ́ gbogbo Ògùn state ò ní bàjẹ́ lápapọ̀ mò ń retí yín lọ́la o kán máa fún mi ní ìròyìn pé àwọn Ẹ̀gbá ṣe gudugudugudu 1 million yàyàyàyàyà 3 billion kí ẹ̀rù tún máa bà àwọn ọ̀tá pé ilẹ̀ Yorùbá àti jí ìran Yorùbá ò ní kúkú ẹlẹ́yà kankan mọ́ a máa gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn ẹni bí gbogbo àwọn tó fara pamọ́ sí gbogbo rìsáàfù wáyé let me tell you one thing we must not deceive ourselves Nigeria mi ò lè flush wọn out Nigeria police ò lè flush wọn out Nigeria civil defence ò lè flush wọn out ẹni kí lè rè dí lára àwọn Nigeria mi yẹn Fúlàní ń bẹ lára wọn lára àwọn police Nigeria police yẹn Fúlàní ń bẹ lára wọn lára àwọn civil defence Fúlàní ń bẹ lára wọn èrè ìdí tàbí sọ pé we need total Yorùbá security àwọn tó ń dagbádá fúnfúnfúnfún tó ń dákolẹ̀ kiri táwọn náà ń ya ọ̀dọ̀ àwọn ọba ìlara ní inú ìlara yẹn náà dẹ̀ máa ṣègbésí tẹ́yìn ọmọ Yorùbá bá ti ń wà lẹ́yìn wọn tẹ́ wà lẹ́yìn Sunday Igboho èyí tó kù ẹja káfílẹ̀ fún Olódùmarè ẹ bá wa sọ fáwọn ọmọ Ògùn Ìgbòho ń bọ̀ lọ́la màá tún jí ní ìdájí màá tún máa pariwo pé Ìgbòho ń bọ̀ lógùn stéètì ẹ̀yin ọmọ Ògùn iṣẹ́ ti yá ẹ dìde kágbára wa nínú ìgbèkùn Fúlàní kágbára wa nínú hílàhílo wọn ìran Yorùbá ń pa ní ojú kan sùn ni ẹ̀rí amọ̀tàǹkì yẹn ṣá kì í mọ̀ ń ṣàlòkù ṣé ẹ̀rí amọ̀tàǹkì yẹn ni kì í mọ̀ ń ṣe pé wọ́n lọ kùn ọ̀ṣàràrà máa ní tí aláìlọ mo béèrè lọ́wọ́ bàbá mi kan lẹ́ni tó mọ̀ ń pa ẹ̀ kí á ló gọ́gùn ẹ̀ síta ẹyọ kan is 320 million wọ́n dẹ̀ kó 15 síta at once kẹ́lì mọ̀ pé àwọn ará bíbá ẹ̀sẹ̀ àní wọ́n mí ní Yorùbá ló ṣe yẹ kó ṣe kí ni káwa náà wá gbáradì ọ̀nà wo lábí lè gbáradì òun náà là ń ṣe káàkiri ká ṣí àwọn ọba wa ní iyè ká tètè ṣe ohun tó tọ́ kì í ṣe ẹni tó ń kó agbádá kiri it cannot save the Yorùbá land kì í ṣe ẹni tó sọ wípé oyè tó ń jẹ ó ju ọba ìlú mi lọ we don't want pride man agbéraga tí ò jẹ́ nǹkan kan tí ò lógun Ìbàdàn tí sọ pé mo lógun lẹ́kọ̀ọ́ we don't want ẹni tó sọ̀rọ̀ àlùfàǹṣà tó jẹ́ pé tó bá rí kábíyèsí ṣe ló ń nawọ́ sáwọn kábíyèsí wa ó dẹ̀ ló ń promote culture ilẹ̀ Yorùbá we cannot rely on that man the only person that we know tó ti ṣe rí òun náà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá.
kò dẹ̀ béèrè owó, kò béèrè owó, kò ní ká wá fún un ní, kò ní ká wá fún un ní 20 million, kò ní ká wá fún un ní 20 billion. Sunday Igboho ní ẹ̀yin bàbá mi, ìyọ̀ǹda yín ni mò ń fẹ́ káàwa àtàwọn Fúlàní jọ lọ ṣeré ọwọ́ nínú igbó. Tẹ́ bá ti yọ̀ǹda fún wa, that is what we want, that is what we need. We must not allow evil people. We must not allow it. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ ẹ̀yin gbogbo ọmọ ogun, ẹ̀yin gbogbo ọmọ ogun tí ẹ̀ ń carry last. Ọ̀la ní dídé on the 30/8/2025. Ìgbòho àtúbalẹ̀ gbùdẹ̀ sí Ogun State. Ẹ bá mi gbárùkù tí, ẹ bá mi sọ̀rọ̀ àǹdí ẹ̀. Ẹ jẹ́ kó yẹ ìran Yorùbá lọ́jọ́ ọ̀la lẹ́ẹ̀gbá. Ẹ jẹ́ kó yẹ ọmọ Ẹ̀gbá fún ara wọn, kó yẹ ọmọ Ìjẹ̀bú, kó yẹ ọmọ Rẹ́mọ, kó yẹ ọmọ Ẹ̀gbádò ní ọ̀la. Kó yẹ Sunday Igboho fún ara ẹ̀, kó mọ̀ pé òun lérò lẹ́yìn. Ojú òní tì yín o, á ní pàdé ayọ̀, á ní pàdé ayọ̀. Àwọn èèyàn kan sọ pé bàbá Èkìtì kí ló dé tẹ̀yìn ò ní wá ìgẹ́ta sí bí òye ohun gbogbo. Ẹ mọ̀ pé mi ò I no dey carry last, I no dey carry last. Kìíní tó ní tóun ò bá ti sílé kéèyàn kan wọ́n béèrè ẹni. Àwọn tó wà nídìí ètò ya akọ iṣẹ́ náà ṣe, wọ́n náwó wọ́n nára, omi pọ̀jọ́ kalọ́rì sà, omi pọ̀jọ́ kalọ́rì. Bá a bá lọ sí ti Oǹdó, à á lọ sí ti Èkìtì, à á lọ sí tẹ̀gà, à á lọ sí ti Oǹdó, à á lọ sí ti Èkìtì. Ìrìn sì ń bẹ lẹ́sẹ̀ wa tá a máa rìn lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká dìde ní ọjọ́ ọ̀la, ká dójú ti àwọn ẹlẹ́gàn. Bí o ní bàbá wa kọ̀ létí ni ó ní mo ti da gúgúrú sí wọn lẹ́nu kí wọ́n máa run. Ẹ jẹ́ àtúndà gúgúrú sí wọn lẹ́nu lọ́la kan máa run. Torí mo mọ̀ pé tí wọ́n bá tún rí èrò lẹ́yìn Sunday Igboho lọ́la, tọ́pìkì ni tún ní ó máa lọ o. Sunday Igboho ti gba 300 trillion lọ́wọ́ Tinubu létí this time around. Torí wọ́n ń korúkọ àwọn kan, àwọn mídíà tí Sunday Igboho kó ti last one fún. Èmi nínú 300 trillion yẹn kán fẹ́mi ní 1 trillion kan bẹ̀. 1 trillion yẹn kan ti tó ní o. Ẹ má jẹ́ ojú 1 trillion yẹn lọ. 1 trillion ti tó. Mi ò lójú kòkòrò. Ká tún da gúgúrú sí wọn lẹ́nu lọ́la. Ó ti gbowó ní Tinubu ló ń ṣiṣẹ́ fún. Wọ́n lò àgẹ́sì Tinubu ní kórí a máa fọ́ wọn. Inú rírun ní pẹ̀tù, àlùjànjàn kíjan. Inú rírun ní ó pàtà, àlùjànjàn kíjan, àlùjànjàn. Ọ̀tá Sunday Igboho, àlùjànjàn kíjan. Inú rírun ní ó pẹ̀tù, inú rírun ló máa pa yín. Torí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn ọmọ Adéyẹmọ. Àwọn bàbá yẹn sọ pé ẹni tó bá wọn kó jọ làwọn mọ̀. Kò gbá ilẹ̀ Yorùbá. All the allegation tí wọ́n mú wá torí Sunday Igboho, ó gba $700 million kan, ó gba $70 million kan. No evidence. Ìjà ìlara náà pé gbogbo ìjà ìlara yẹ bàbá wa kan ló dẹ̀ kọ́ ọ̀sẹ̀. Kábíyèsí Ọ̀nìrìṣà ló kọ́ ọ̀sẹ̀ nígbà tó ń ṣe security summit ń jọ̀wọ́ àná. Èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀pọ́nlé ó wá jẹ́ni tó wà níyàn Germany. Ọmọ wa Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Lórí bá ń fọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn pé bóòlù ọ̀bọ ṣe ṣorí tí ìnàkìtì tòun ò ṣe. Ní tó fa ìjà lára nìyẹn. Ẹ ti jà pé ọjọ́ ọ̀la da gúgúrú sí wọn lẹ́nu kí gbogbo àgbáyé lè mọ̀ lóòtítọ́ àti lódodo pé we the Yorubas, we are going, we can secure ourselves. We don't want adalus. Òyìnbó yẹn ti tún wá. Kí ni mí ní àdàlù ní Yorùbá? Adalus. Mọ̀ adalus. We don't want security adalus that we have. Fúlàní fẹ́rẹ́fẹ́, Hausa fẹ́rẹ́fẹ́, Yorùbá fẹ́rẹ́fẹ́, Igbo fẹ́rẹ́fẹ́, Ìjọ fẹ́rẹ́fẹ́,
ìrògbò bẹ́rẹ́bẹ́. We don't want it. We want pure Yorubas that will secure the Yoruba. Tó máa ní lọ́kàn pé ìran mi rèé, ìran mi ò gbẹ́dọ̀ kúkú ẹlẹ́yà lọ́wọ́ bandit. Kì í ṣe Fúlàní tó máa ní sọ pé òkè ẹ wá fẹ́ lò mí láti pókù tí ìran mi tí ò tún máa pa ìran Yorùbá. We don't want it. Ara iṣẹ́ tí a fẹ́ lọ ṣe lọ́la nìyẹn. And we want to seek for the freedom of Sunday Adeyemo. Sunday Adeyemo is not a criminal. He's not a terrorist. He did not terrorize anybody. You just said that don't ever kill my people anymore. Mo jẹ́rìí èèyàn ọmọ ògùn ẹ̀ ní dójú tì mí. Ìròyìn ayọ̀ ni máa gbọ́ nípa rí láṣẹ Olódùmarè. Adára fún yín ojú òní tí yín o. Ẹ ti já pàdé lọ́wọ́ ẹ ní kùtùkùtù àwúrọ̀ ọ̀la tí màá tún máa pariwo